látọ̀run kó má báyé mi jẹ́. Èyí mo dáyé bá kó gbè mí kó gbẹlẹ́dàá mi. Ẹ ká sọ máa ẹ kújọ́ mẹ́ta ẹ kọ́ ẹ̀rí Nàìjíríà. À ń kúkú béèrè òkè ọ̀hún ni ò járí tí yóò. Àtàlágbọ̀rọ̀ náà ẹ ṣe mà. Ilé Ilé ọ̀fẹ́lẹ̀ ní báyìí. Lélẹ̀ kólú. 400 ni. Kí ló ń pè 400 ní epo gidi ni. Ojúlówó ohun tó yọ ní ẹ mọ̀ pé mo ń tàtàkùtà. Ẹ gbóòórùn ẹ̀. Ẹ rí kí n ṣe epo kẹ́míkà tó kó ní. Ní òun rẹ epo kẹ́míkà. Kẹ́míkà lójú ẹ̀ máa rí rákọ̀rákọ̀. Original lélẹ̀. Ṣé ẹ kan lẹ́fẹ́? Ẹyọ̀kan náà ni fún mi ń gàrí. Ìjẹ̀tẹ̀jẹ̀ ń tẹ̀sí gàrí nínú. Gàrí mi gbẹ̀. Tá bá sọ gbogbo àárín ọjà ń bì báyìí. Ẹ̀rí epo pé kí lẹ rí iṣẹ́ gàrí yẹn sí? Kì í ṣe kíákíá la ṣe lóye. Ó yẹ bá mi wọ̀n. Mi tàtàkùtà mò ń lè dàtàkùtà fún yín. Ẹ mọ̀ pé mo ní tàtàkùtà fún yín gàrí oko mi. Tẹ́yìn gan máa ẹ̀yin náà mọ̀. Sẹ̀mọ́ ń kọ́. Ṣé èrò ìtẹ́ máa ń rà? Irú ẹ̀ náà ni. Ẹ bá mi gbèrú sẹ̀mú tán máa ń rà wá. Òun náà nìyẹn. Ẹ fún mi màgí. Màgí ẹ ṣe ṣàtìmọ́ orí ìtàn máa ń rẹ̀ bá mú wá. Ok, ẹ ṣe mà. Mo bá yín fi sí gàrí yín dáadáa. Ẹ ṣe gan ni mo dúpẹ́. Ẹ jẹ́ fún mi olókun kọ́. Òun náà ni. Ìgbẹ́ náà ni màá gbà. Ẹ jẹ́ bá mi mú olókun wá fún wọn. Ẹ ṣe o. Ó yá. Ẹ ṣe mà. La fẹ́ ṣe dáná ti lọ ra gbogbo owó yín jẹ́ 40. Ní ẹjẹ́ ìṣe transfer fún mi. Ṣé iná kan sí nọ́mbà mi lọ́wọ́ ṣá? Mo jẹ́rìí yín. Ẹ ti ẹran lọ kábọ̀ ní ṣe kan. Ibi la máa ń wá kọ́sítọ́mù. Ṣé ti rà láti? Ó ti dún sí yín. Ó ti dún, mo jẹ́rìí yín. Ẹ ṣe gan-an. A tún máa retí yín o. Ṣé kí n máa ń gbélé yìí? No worries. Ẹ ṣe gan-an. A tún máa retí yín o. Ọ̀dà ẹ ṣe gan-an. Ẹ bá wa kílé o. Ó dàbọ̀. Bolo ti dé báyìí. All the time, you know, but adjust kini. You don't get it right. Why? That's why you're my wife. It's okay. You like it. That's the way you like it. Yes. Baby, you're my wife, you're not my PA. Come on. So, as soon as I'm at the office, my show is account. Oh, thank you. Thank you so much. It is my responsibility to take care of you. You're my wife and I love you. And I love you too. Okay. Let me go now. Let me help you with this. It's fine. Let me help you with this. Baby. Let me help you with this. I'm near rush. No, sir. I don't know. When you talk to everything. So, who's going to be a So, Bami. rush. I don't know. Bami, get to me. Okay, move on. Baby. The water. Okay. Please get me. Okay. The water now. All
Office. Look out. Ohun mọ̀yàn látọ̀run kó má báyé mi jẹ́. Èyí mo dáyé bá kó gbè mí kó gbẹlẹ́dàá mi. Àfàdá pakú ikún lọ àdánù ìyàwó díyà ọ̀nà méjì 2-0. Baby! Ohun tóhun mi kó má ṣe mí léṣe. Èyí tí ó ṣe mí léṣe kò gbọ́dọ̀ hùn ni. Ohun tóhun mi ni mo yàn ìfẹ́ mi ò máa padà. Wálé o. Wálé o. 2-0. Gbèwúrà sílé ya jẹ̀gbà kẹ́gbà. Má jẹ́ ń ṣìnà kí n tó mọ̀nà orí mi gbé mi sí mi débi re. Orí mi. 2-0. Ó ti ẹ̀ dá secretary ṣé ọ̀gá wà lọ́fíìsì. Kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ fún wọn ní pépà yìí wọ́n ní láti sign owó lẹ́wà wà urgent. Nǹkan tó ṣẹlẹ̀ wọn sí lọ́fíìsì ẹ̀yin dẹ̀kọ́lẹ̀ lè fún wọn. Ẹ submit ẹ̀ sórí tébù mi. Máa fún wọn ó wà urgent o. Máa fún wọn máa wọ̀. Bọ́lá, ṣé mo lè gba nǹkan tí lọ́wọ́ ẹ̀? Ọ̀gá lóòótọ́ kò sí nǹkan tẹ́ lè gbà tí lọ́mọ àmọ́ ilé ìtẹ́ ń béèrè yìí ó rí bákan. Ọ̀la kí ló ń ṣe ẹ̀rọ owó ló gbà? Mi ò lè rọ́nà lẹ́ẹ̀kí tiẹ̀ sí gbó. Bọ́lá, see, you are my sister. Practically you are my sister. Wàtíwàtí mi àti ẹjọ́ ń ṣe pọ̀ náà. Mo mọ̀ ẹ́ pọ̀ mọ́ dáadáa ni. Ṣé wàá rí Abidin ọ̀rẹ́ mi? Ọlọ́run èèyàn dáadáa. Thank you. Okay, wait. Bọ́lá tí èèyàn bá béèrè lọ́wọ́ ẹ pé ọ̀gá ẹ o Bádéjọ o ṣé èèyàn dáadáa ni àbí èèyàn dáadáa kọ́ kí ni wàá sọ? Ọ̀gá how many years tí mo ti ń bá yín ṣiṣẹ́ ń sìn? Of course mo mọ̀ pé èèyàn gidi ni. Lọ́dún wàá sọ nìyẹn. Bó o ṣe gbà pé èèyàn dáadáa ni mí yẹn Abidin tún wá dáa jù mí lọ times 10. Mo dẹ̀ wo mo lójú inú o mo dẹ̀ wo pé ìwọ àti Abidin ó máa da láàrin ẹni méjèèjì relationship yẹn máa work out see it doesn't kò kí womanize kò kí rìn dé òru àfẹ́kọ̀ọ́kan báyìí tábà ó yẹ he's a nice guy ó máa tọ́jú ẹ̀ mo sure. Ìwà tí ní kẹ́ mọ̀ lóòótọ́ ọ̀rẹ́ yìí ni wọ́n mọ̀. She's both. I love her confidence. Okay. Bọ́lá a kì í mọ̀ wá lẹ̀ kó kú ní iṣu mo mọ̀ wá mi lóòótọ́ wọ́n jẹ́ kí n sọ kíni kan fún ẹ mo mọ̀ wá Abidin gan nítorí pé èmi àti ẹjọ́ ṣe kékeré ni orí àtìgbà ìwé mi wá ni. Bọ́lá listen to me ṣé mo ti hùwà kan sí ẹrí tó lè mú ẹ distrust me? Then you should trust me on this. Okay, jẹ́ ká ṣe báyìí. Gbà láti fi Abidin fún 1 month. After 1 month, tó bá rí pé Abidin ò like ẹ, break up pẹ̀lú ẹ. Ọ̀gá, mo ti gbọ́ nǹkan tẹ̀sán.
ti gbọ́ nǹkan tó sọ kí ló sọ fáwọn ọ̀gá ọ̀dẹ̀ pé mo ti gbọ́ kọ́ni fún mi lọ́rùn lẹ̀. ọ̀gá ṣe ẹ̀ trust mi mọ́ ni mo ti gbọ́ nǹkan tẹ́ sọ sẹ́ẹ̀. ṣé mo gbọ́ gangan ó gbà bó gbà lóòótọ́. ṣé ẹ̀ trust mi. àwọn trust ẹ̀ mo gbà ẹ̀ ń sọ mo gbà ẹ̀ pé mo gbà ẹ̀ sọ kí n wojú ẹ̀ náà. tó bá gbọ́ tó bá ti gbà mo ń bọ̀. Thanks, ọ̀rẹ́ mi. Bọ́lá, iṣẹ́ orí gbogbo nǹkan tí Bádéjọ sọ fún ẹ nípa mi yẹn bó ṣe rí gangan nìyẹn. Kò sáyọ kúrò ń bẹ́ẹ̀, kò sí àfikún bẹ́ẹ̀. Ibi tó ti máa mọ̀ wípé mo serious, mo dẹ̀ ready láti wà responsible as a young man. Òun ni wípé mo gba ọ̀dọ̀ ẹ̀ wá sọ́dọ̀ ẹ̀. Ká ní mo kàn fẹ́ sáré jẹ́ kí n má ní plan fún ẹ. Mi ò ní gba ọ̀dọ̀ tiẹ̀ wá. Any relationship tí ó bá ti ń gba wípé èèyàn gba ọ̀dọ̀ èèyàn kan tí èèyàn máa tijú, tó bá sọ wípé ta ni mo tijú jù nílé ayé mi, Bádéjọ tó dìde yìí ni. Tó fi wá mú wà involved nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ìyẹn túmọ̀ sí wípé mo serious, mo ṣetán láti wà responsible as a young man. Uncle Abide. Yeah. Ẹ wo ẹ̀rù ń ba èmi torí àwọn ọkùnrin tó bá ti ń wá nǹkan tán tí wọ́n ní báyìí kò sí nǹkan tí wọn ò lè ṣe to get. Bọ́lá kò kí n ṣe bíi tèmi. Mo ò ṣẹ̀ṣẹ̀ máa wù ẹ́ lẹ́ni. Gbogbo ìgbà tí mo ti máa ń wá sí ọ́fíìsì Bádéjọ tí mo máa ń wù ẹ́ ni mo ti rí nǹkan kan lára ẹ̀ tí wọ́n ò rí tóun ò rí tó jẹ́ pé èmi nìkan àtọlọ́hun mi nìkan ló mọ̀. Ju gbogbo ẹ̀ lọ, you are a wife material. You are not just a wife material, but a perfect one. Mo dẹ̀ nígbàgbọ́ wípé ìbáṣepọ̀ wa ó máa so èso rere. Bọ́lá. Mo ti gbọ́ nǹkan tẹ́ sọ. Kí ló ń kí mi fún? Ó jàre ọkọ mi. Kí ló ń kí mi fún? Kí ló ń ṣe ẹ gbọ̀ngàn náà? Kí ló dé tó ń wà bí ọmọ àdìgbà yìí? Tí mi bá sọ fún ẹ̀gbọ́n ẹ̀ wípé kẹ wá, ó mà ní wá bí. Yóò mo ti fojú mi pẹ̀. Ẹ wo màmí ṣe rí béèyàn ṣe wà ọmọkùnrin lolúwẹ̀ náà àgbà lolúwẹ̀ sì ń dà yìí ẹ̀yin náà lẹ́ni ipe wọn lọ́mọ tó bá mọ́wó délé òun lò bí ẹ̀ òyìn òkè òun ni ò sì já rókè yìí já lọ bí já lọ òun já lamba já káàkiri ni. Ẹ ti lo òkè ẹ ti lodò òkè yìí ni ò já rókè ọ̀hún ọmọ tó bá mọ́wó délé òun ni ìyá ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ lọ́nṣẹ́ tí wàá kó wá fún wa báyìí. Àti kú cash owó àṣẹ̀ǹṣiṣẹ́ owó gangan ni akànnírètí ni sẹ́rí mami sẹ́rí gbogbo sẹ́tà àti tẹ́lẹ̀ yẹn ti yàtọ̀ tí mo iṣẹ́ tí mo rí sìn tẹ́ bá rí ẹ máa gbà ló máa jó ni tó bá dijọ́ freedom ẹ lè pe pàṣọ gan kó wá kọrin. Iṣẹ́ kí ló ń ṣe dé sẹ́yìn. ṣé sẹ́tà rí gangan agbẹ́gilére ni sẹ́rí bẹ́ẹ̀ irúbẹ́ ti jókòó yìí nísìn mo lè draw ẹyin tó jẹ́ pé gbogbo flower aṣọ yín gan kò lè gbogbo ẹ̀ ló máa ẹ lè dúró báyìí máa yà ẹ lè dúró báyìí ẹ dẹ̀ ní sí báyìí bíi Naira Marley tẹ́ bá ń gbọ́ sẹ́dówó mọ̀ ẹ wá sọ pé mọ̀ Marley ẹ lè I can draw it. Èmi kọ́ ló máa gbẹ́ léèrè. Irọ́ igi gígan kọ́ là ń gbé a máa ń drawing. Mi ò rò pé mo tó kàn tó ń ṣe mọ́ ìjọ́ wo ló fẹ́ yí padà wọ́n ní bí bàbá bá kú bàbá ló kù ìwọ lọkọ mi àbí ìwọ nìkan kọ́ lọkùnrin ta nínú ilé yìí ni ìwọ ló síríọ́sì o tún lọ ń gbẹ́gi léèrè kí ló kàn ẹ́ pẹ̀lú igi tó ń gbẹ́ léèrè kiri ilẹ̀ ìjọ́ wo ló fẹ́ yí padà ó dẹ̀ yí padà. Ọlọ́run gbàdúrà. Ọlọ́run àbá mi ṣàánú. Àmín àmín pè wá pè mí lọ́kọ̀ orí kí ni madam ẹ gbé kinní fún wọn. Tí wọn náà bá gbé fún ọṣù pọ̀ sí. Sẹ́yìn mo ti gbọ́. Ṣé wọ́n ló ra? Irọ́ àjọ gbé débi ni. Kí lẹ jọ gbé débi? Akànjí yí padà yí padà òun ṣáà ń gbọ́ orin yí padà ó yí padà. Ọkọ mi èmi lè lọ́tọ̀ tiẹ̀ tí mo ń jẹ. Magi nù Magi olórí ẹ̀dìẹ tó tiẹ̀ ti tán lé o ṣe ọkọ mi. Ohun èyí.
èmi mo ní kán máa hàn kí ní gbọ́rọ̀gbọ́rọ̀ yìí pé mọ́ mi mọ́ fẹ́ràn ẹ̀. ẹ jọ ń tẹ́ra wá fún mi àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe ẹkú náwó àmọ́ tí bí wá ń kọ́ kí ló ń ṣẹlẹ̀. èwo tún ni. ṣó ti yé ẹ eléyìí ni mò ń béèrè. Màámi ẹ̀yin náà lè sọ pé ìgbà ni aṣọ ìgbàlẹ̀ wò ẹ̀yin dẹ̀ lè sọ fún wa pé kò sígbà tá a daṣọ tá a rí lẹ̀ fi wọ́ ìgbà tá a wà lọ́dọ̀ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ fún wa màámi kò tí ì dúró náà ni. òótọ́ ọ̀rọ̀ ni èmi ni mo máa ń sọ pé kò sígbà tá a daṣọ tá a rí lẹ̀ fi wọ́ àmọ́ àsìkò ẹni kò gbọdọ̀ kọjá ẹni o tó bá kéèyàn ṣe lásìkò kéèyàn ṣe ni ẹ gbára dúró. ẹ wò mọ́ mi ẹ tẹ́ ẹ mọ́ dá wọn lóhùn ìgbà wo lásọ ìgbà wo lẹ̀ ìgbà kò sígbà tá a daṣọ tá a rí lẹ̀ ṣe ẹ dákun sẹ́yìn ọmọ wọ sweater kiri nínú ooru ni ó palu ẹ̀ àbí kẹ́yìn wá wá sọ fẹ́lẹ́fẹ́lẹ́ nínú òjò ìgbà tó bá yẹ kí a dáṣọ ní ká dáṣọ wọn ni ẹ gbára dúró. ṣé mi ló ń dàpara fún. jọ ṣó ò yí padà ni ṣé ò gbóni tó ń kọ ni ẹ yí padà Àkànjí ẹ yí padà sí dáadáa. ìwọ náà kọ́ ṣé kò yẹ kó ti gbé wọn. ọmọ tọ̀dọ̀ mi àwọn bíìdì ẹ lọ́rùn lọ́wọ́ wọn fẹ́ bíìdì làmọ́ ni. ẹ jẹ́ yí padà ṣó jẹ tẹ máa jẹ má bá ń gbé wọlé. gbé sínú ilé ọkọ náà. ebi jẹ gbígbà tó gẹ pé ebi ló lé mi débi gẹ́gẹ́ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ látà. ẹ̀yin ọmọ yìí ẹ tí ì parí gbogbo iṣẹ́ ìtàn látàárọ̀ òun náà lẹ́ ń ṣe bẹ́ẹ̀ ní ti ẹ rí gba ẹ lè kẹ́ẹ̀mú dáadáa torí ẹ mọ gbogbo ọ̀nà yìí bó ṣe rí kẹ́ẹ̀mú gbogbo dọ́ọ̀tì ìwọ iṣẹ́ kí ni wọ́n ń ṣe látàrí kí iṣẹ́ iná máa nà ó. bẹ́ẹ̀ ni sàánù náà lọ sàánù lẹ́sà. mo ti máa kọjá níbí báyìí mo máa ń rí àwọn iṣẹ́ yín mo dẹ̀ láìkí ẹ̀ gan so a ṣẹ̀ṣẹ̀ ṣí hospital kékeré kan so a máa ní ìdáwọn picture yìí tó jẹ́ mọ́ àwọn drawings yìí tẹ́ pé irú ìtọ́báyá bíi pé doctor ń treat èèyàn lọ́wọ́ àbí aláboyún tó ń rọbí àbáwọn tó wá gbàwòsàn tó ti yẹ yín bẹ́ẹ̀ ká fẹ́ fi decorate inú hospital wa so mi wá mọ ìgbà tí ẹ máa ráyè tẹ máa tẹ̀lé mi débẹ̀. normal ni màá iṣẹ́ tí Olódùmarè fi rán wa kò sí nǹkan tí ẹ fẹ́ ṣe tí a lè ṣe fún yín ṣé understand but hospital yín yẹn tí a bá wá bẹ̀ tá a fi wá ṣe gbogbo nǹkan tẹ́ni ká wá ṣe ń bẹ̀ á jẹ́ pé owó yín máa gbé pẹ́ẹ́lí sí o. of course ibẹ̀ náà lẹ ti máa sọ́dà ẹ lè mọ size nǹkan tẹ́ fẹ́ ṣe àti gbogbo ẹ̀ àti ibi tí ẹ máa gbé sí. tèmi ò bá lè wà ṣé understand ìkan náà àwọn ọmọ mi máa ràn wọ́n wá. hospital wa ẹran hospital kan tó ẹ̀ṣẹ̀ ṣí sí ìsàlẹ̀ ńbẹ̀ yẹn ní hospital tó ẹ̀ṣẹ̀ ṣí yẹn. mo ti mọ hospital yẹn. òun náà ni. ẹ̀yin lè wà ń bẹ̀. yes so màá máa retí so bí ìgbà wo lẹ máa wá báyìí ọ̀la ok màá máa retí yín o ẹ ṣe gan ẹ kúṣẹ́. ẹ ti ṣe gbẹ́ bíi ìwọ́n kọ́. Àkànjí mo fẹ́ jáde nsìn kò wá ṣe pé kí n jáde tán kẹ́ ẹ máa ṣe tó wù yín ṣé ti gbọ́ yín ká ní wọ́n jáde ká wá ṣe bó ṣe wù yín lọ àjẹbẹ́ tí n bá dé ó dẹ̀ mọ́. àfàdàpákú ikún lọ àdánù ìyàwó díyà ọ̀nà méjì. bí a fẹ́ kéèsì wọn máa yọ ohun critical sí ni. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ pẹ̀lẹ́. fẹ́ wá pa. adúpẹ́ fọlọ́. ó mà ya yín mi mọ̀ pé má tètè wá báyìí. iṣẹ́ kí la gbà nígbà tẹ́ bá tún ní ó yá mi tí àwọn Yorùbá kan sọ pé òwúrọ̀ ọlọ́jọ́ ẹ̀ ní máa ríre o
ní máa ríre o wá ṣe bá òwúrọ̀ o òwúrọ̀ lọ́jọ́ mo gbọ́dọ̀ tètè wá kí lẹ́lẹ́ fẹ́ sí. àwọn frame center mi báyìí ẹ mọ̀ pé àwọn bí olóyún tàbí ti doctor tó ń tọ́jú patient tó sick lọ́wọ́ torí due to iṣẹ́ tẹ̀yìn ṣe so irú bíbá ilẹ̀ máa gbé sí so that àwọn èèyàn tó bá tètè ń wọlé á fèsì wọn. ṣé ibi báyìí nìkan àbí àtàwọn ibi. ẹ tẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ilé ìlú. ẹ jẹ́ kí mi wọn ibi ìkan tí. ṣé ẹ̀kọ́ ti dé ń sìn nà. ẹni sùúrù ọ̀kú ṣé ẹ mọ̀ pé hospital lẹ wà ní. ariwo yìí yẹn máa disturb àwọn patients wa náà. ẹ kanra jù èmi ò mọ̀ pé ariwo máa disturb èmi kàn ní kémi wo bí priority ibi tá a fẹ́ gbé kinní sí kó ṣe strong tó ní tó ti yé ẹjọ́ sí wọn mílíọ̀nù nọ́ọ̀sì ẹ̀yìn ò mọ̀ kankan sẹ́ni mo ṣe wà ní tẹ́ bá fẹ́ kankan èmi máa kankan tágbára ni tó bá jẹ́ pé mo wáyé ńgbà kan fẹ́ kan Jésù ọwọ́ tèmi ni ó le jù èmi àwọn kankan tó bá jẹ́ obìnrin náà ni mo fẹ́ kan àkànpá ni irú imú ẹbẹ tí wà tí bá kàn ní tí mo kàn yín ẹ mọ̀ pé kankan yìí. ṣé lójú orí àbí lójú àlá lẹ ti fẹ́ kàn mí. èrò lójú ayé náà ni lójà mo ti wọn kiri kọjá tó yẹ kí wọn lọ lójú àlá náà ni. kó tó jẹ́ àwọ̀ lọ. ní ẹ mọ̀ kankan sẹ́yìn àti bẹ́ẹ̀ sì wà yìí èmi mo kàn ẹ́ nìtẹ̀. kí ni problem yìí náà ṣé ẹ létí mi. ní sùúrù mo ti wọ́n gbogbo ẹ̀tàn kíkan yìí ẹ̀yin tẹ̀sí ń lejú yìí bẹ́ẹ̀ sì wà yìí tírù mi bá mọ yín àti nọ́ọ̀sì sẹ́rí ọjọ́ kan mo mọ̀ nǹkan obìnrin kan mo bá ní òun wọ́ ọmọ tí mo kàn báyìí ọkọ rẹ̀ fẹ́ lè kú ni mo sáré lóyún síréètì ẹ̀yìn mi lẹ̀ ní bá sọ̀rọ̀ èmi tó yẹ pé wọ́n náà bá jẹ́ obìnrin mo lè kàn wọ́n náà tí ìwọ̀n ọlọ́run mi ti. tó dẹ̀ tí di báyìí. mo ti wọ̀ àwọn bá ti ti mo sì máa kàn yín. wọ́n kàn yín. kíkan àgbòkọ́ kíkan tóbi sobi kíkan. wọ́n ti ṣe yín wọ́n ti yẹ kó múra sí i. máa kàn yín pé nǹkan gbóná sí pípa tí ò ní rẹ̀ mi láàrin gbogbo lọ́wọ́ yìí. àǹtí wọ́n máa ní láti change wọn àwọn ọmọ máa ṣiṣẹ́ yẹn lọ. àìwò làbúrò sí. ẹ ṣe máa lè fẹ́ kan nọ́ọ̀sì pa. kéènì ẹ̀yin nọ́ọ̀sì àmọ̀ bẹ́ẹ̀ sí bá àmọ̀ bó ṣe ń lọ ẹ̀ tó yẹ pé nǹkan ẹ̀ fẹ́ràn àwọn máa ra lẹ́yìn máa kàn. a ti ṣiṣẹ́ gbé fún yàn. madame ẹ má bínú dàrí bí mi ti máa sáwàdà ní ẹ̀bẹ̀ mo tún máa ń kàn yàn mo máa ń kàn yàn rí lílé mi o mo ti wọn ilé mo ti wọn gbogbo nǹkan tí ó yẹ kí wọn ti aláboyún lè fẹ́ gbé síbi ní àbí táwọn dókítà. ẹni wọn ibo ló tún wá kùtà fẹ́ wọn. ẹ̀ẹ́dẹ́ tí bá padà lọ ní màá yà lọ́dọ̀ yìí tí wàá lè sọ̀rọ̀ fún ọgbà àdúgbò. abájọ tó fẹ́ lọ́wọ́ gbogbo mi yàrá ẹ̀jẹ̀ káwọn tẹ̀lé mi ẹ wá lọ fi yàrá ọ̀dọ̀ yìí. ẹ̀dùn ọ̀nà ṣé nǹkan ṣe ṣé torí tèmi lẹ ṣe wá sí i. kíkan ni ẹ fẹ́ràn gíní jù ní màá ti ní lọ́fíìsì. bébí máì ti lò náà àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ń kọ. ọ̀rọ̀ tó ń bá mi sọ pọ̀ sweetheart èwo gan nínú ọ̀rọ̀ tó ń bá mi sọ. ọ̀rọ̀ tí mommy of course. Oh my God. Kò dẹ̀ máa wo mo fọ̀rọ̀ mọ́mì sí schedule mi ní last month. Tí o bá ń ṣe case Mr. Bájídé tó gba gbogbo last month lọ́wọ́ mi. Ó mọ̀ kọ́ tí ẹ máa ṣe ẹ máa fi sínú schedule mi for next month. Ṣùgbọ́n máa wọ̀rẹ́ máa lọ sí No. Next month ti pọ̀ jù now. So when exactly do you want? You can see next week. Next week? Yes. I have an appearance on Monday, Tuesday, Wednesday, Thursday. Schedule me for next week now. Busy gone, very tight. She be Thursday ló dárúkọ dé sí Friday one day and Saturday. I would do anything for my babe. No, you're talking. Michelle, don't say ELESE. Because you like it, when you are happy. It's never to do it. Like him, would you?
ohun mọ̀yàn látọ̀run kó má báyé mi jẹ́. Actually, it was in my schedule last month to be here, but due to my busy schedule, I couldn't make it down here. Alákọ̀wé làwọn. Mọ́mì gẹ́gẹ́ mo ti sọ fún yín tẹ́lẹ̀ lọ́ọ̀yà ni nǹkan tó fà tó fẹ́. Kò wá gbọ́ Yorùbá ọmọ. Ẹ má bínú wa. Nǹkan tí mo ń gbìyànjú láti sọ ni wípé last month ni mo ti fẹ́ wá bẹ́mi àti ẹ ṣe jọ agree, but torí iṣẹ́ níbí lọ́hùn òun ló fà á tí mi ò fi wá mà. Àdúpẹ́ nígbà mo dẹ̀ ló ní tata àgbàlagbà la wà ẹ sọ Yorùbá sí wa ni mo fẹ́ ká mi lẹ́yìn ní àná mi. Àdúpẹ́ fọlọ́run Olúwa ṣe Ọlọ́run ṣe ṣé jẹ́ lọ ni o àbí jẹ́ stay. Mà nílé tiwa a máa ń jẹ stay ni a kì í jẹ sálọ. Ó ti parí àdá fún ojú òní tiẹ̀ ẹ bára yín kalẹ̀ lágbára Ọlọ́run. Àmín mà. Óyá ilé ìpàdé lásán oúnjẹ kíákíá. Ó bá ti ṣí freezer yẹn. Ẹ̀fọ́ wà ń bẹ̀, ẹlẹ́gùsí wà ń bẹ̀, rírò wà ń bẹ̀. Bó ṣe yán ló bá fẹ́, yán ọ̀sàgbà ẹsẹ̀ kìíní sì ti wà. Bá ń ro fún, àbí? Ẹ pàdé jù mí. Hello everybody. Ẹ ṣé àdúpẹ́. Gbogbo wa ti mọ̀ pé àwa ṣe ọjọ́ ìbí sista wa Bọ́lá lẹ́nìí ni. Àmọ́ ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí ọ̀kan nínú wa kó fún wa ní orin aládùn. Ọlọ́pẹ́ máa jó ọlọ́jọ́ ìbí máa jó èmi lọ́jọ́ ayọ̀ ọlọ́jọ́ ìbí máa jó ọlọ́jọ́ ìbí máa jó Ọlọ́run ní kí àti ìmọ̀ sí bẹ́ẹ̀dì lé fún ìwà bẹ́ẹ̀dì wọn káwọn sí bẹ́ẹ̀dì tí wọ́n sálẹ̀ káwà wọ́n sí bẹ́ẹ̀dì tí wọ́n lókè ní ògbé wọn. Jẹ́ ká sáré sí àgbàgbà fi yọyọ ká sì fi yọyọ àgbàgbà kí mi sáré wọlé jáde ká sì nǹkan tá fẹ́ sí. A lè ṣe kankan báyìí. Kí ló dé? Ṣe ní sùúrù náà jẹ́ ká ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe tán tá a bá ṣe tán àwa gbogbo àyè wà fún un. Wo èmi ò fẹ́ gbogbo orú nǹkan báyìí o ìgbà mi lábìsí nǹkan tá a fẹ́ ṣe èwo ni oúnjẹ wèrè tán ní kó ọ̀gán máa sáfù ṣé àwọn ò lè sáfù fúnra wọn ni. Dásáré sí. Ní sùúrù sẹ́ kí ló dé tó ń ṣe báyìí tí bí mo wà fún ẹ lẹ́nìí tí bẹ́ẹ̀ mi àti ẹ náà lájọ máa wà ń bí. Àjọ máa wà níbẹ̀ ojú ẹ̀ ni mo ṣe bẹ̀rẹ̀ sí mo ṣe mú àfàtọ́ ni mo mú alẹ́ tí mo ń wò pé èwo tún ní báyìí kí ni. Hello babe. Hello dear. Yeah, báwo. Mo wà okay. Ń bọ̀ ló wà. Ń bọ̀ ló wà ní. Èwo ni tó ń fi ìbéèrè lọ́wọ́ mi. Anyways, mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti ibi tí mo lọ ni. Mo ní kí n sọ fún ẹ pé ó máa pẹ́ mi díẹ̀ kí n tó wọlé. Àwọn ọ̀rẹ́ mi ń ṣe event kan mo lè fẹ́ débẹ̀, so mo ní tètè dé. Òwògán yẹnu sọ̀rọ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi náà fẹ́ sọ fún ẹ wípé ọ̀rẹ́ mi kan ṣe birthday lẹ́nu so mo máa lọ síbẹ̀. Okay, no problem, lọ but ìwọ náà make sure pé ò pẹ́ o. Alright, I'll see you later. I love you. Gbogbo ẹ ti tẹ́lẹ̀ oye ọ̀yà jẹ́ sáré. Oye mi ò mọ kéèyàn máa fi kíní dùn mí báyìí máa dùn mí sá. díẹ̀ ní sùúrù tó máa ṣe tó máa sùn rẹ̀. Jásáré ṣe kíní fíríjọ̀bọ̀ máa dẹ̀ ti gbé fún bàbá mi tún máa ti jó so bí tí mo fẹ́ jó látẹ̀kan ní. Ẹ ṣé gan àdúpẹ́ ẹ ṣé gan ẹ jẹ́ kí gbogbo wa jókòó. Mo lérò pé inú gbogbo wa ló dùn lénìí especially celebrant wa irú oore báyìí kò ní wọ́n nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa o gbogbo apátálà máa rí ayọ̀ bára wa ṣe ká tó wá tẹ̀síwájú máa fẹ́ kí ọ̀gá wa ẹni wa èèyàn wa ọ̀gá bí ẹ̀gbọ́n Mr. Badejo Johnson kàn bá wa sọ díẹ̀ nípa ọ̀rọ̀ celebrant wa lé ní ẹ bá fún látẹ̀wọ́.
mo kí gbogbo wa o. Irú orí ayọ̀ báyìí ni wọ́n ń lé ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo wa máa ríre bára wa ṣe o. Actually, èmi ò really mọ̀rọ̀ sọ dáadáa. Ṣùgbọ́n ẹni tẹ́ ní kí n sọ̀rọ̀ nípa èèyàn tí mo mọ̀ dáadáa ni. Ṣẹ́rí Bọ́lá, ọmọ dáadáa ni Bọ́lá. Mo mọ Bọ́lá gẹ́gẹ́ bí àtẹ́lẹwọ́ mi ni. Èmi àti Bọ́lá ti ń ṣiṣẹ́ bọ̀ nsìn ó ti tó ọdún mélòó kan. And I want to tell you guys that Bola is a very good person. Ó ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn. Ó dẹ̀ máa ń tẹpá mọ́ṣẹ́ dédé. In fact, olóòótọ́ èèyàn ni Bola. So Bola, mo gbà ládùúrà pé kó fi ìdùnnú lo gbogbo ọjọ́ ayé ẹ tó kù. Mo gbà ládùúrà pé nínú àlàáfíà ni kó máa wà títí ayé. God bless your new age. Amen. Thank you very much, sir. Ẹ pẹ́ fún wa, sir. Eléyìí tó kà mí kí celebrant wa kan wá dé àkàrà yìí. Okay, mo ń bọ̀ wá mú ẹsẹ̀, mo ń bọ̀ wá mú ẹsẹ̀. Oya. Ẹ jẹ́ ká bá wọn ké. All right, sir. A máa spell lórúkọ wọn ni. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé Bọ́lá ni orúkọ wọn. Gbogbo a máa bẹ̀rẹ̀ from B. Oya o. B O L A. Happy birthday to you. Happy birthday to you, Bola. Happy birthday to you. Wo máa ṣí ọ̀pọ̀lọpọ̀ ní ayé lágbára ẹ ṣé gan. Ẹ̀yin náà a máa tó wá ṣe bá ẹ̀yin náà ṣe tún ní rẹ̀. Thank you. Ẹja kan sáyà. Oh my God. Well, let's share. Ẹ dúró, ọjọ́ mi sẹ́tì. Sorry I came late. I was stuck in traffic. Kí ni nǹkan tó bá mi sọ náà? Ṣé mo graffiti nǹkan tó ṣe? Ẹni eléni ló wá ń gbà ṣe. Ọ̀gá mi náà wá ń ṣe bí fiancé mi. Látàárọ̀ traffic. I'm so sorry, Bola. Má bínú sí mi. O kàn lè believe mi ni gbogbo bí mo ṣe wà ní court lé ní ọkàn mi ò sí ńbẹ̀. Bí pé ká ti ṣetán kí n bẹ́ bọ́ síta ni. À ń ṣetán báyìí èmi ni mo kọ́kọ́ bọ́ síta. Kó tó di pé mo tún wá lọ wọnú traffic tí mo wọ̀. I'm so sorry, má bínú sí mi. Ṣùgbọ́n. Mo ti mọ̀ náà. Má bínú sí mi náà ló máa sọ. Látàárọ̀. Ó mọ̀ pé mo kì í like kí n máa rí ojú ẹ̀ báyìí. I don't like it. Bá jẹ́ pé irú eléyìí tẹ́ni ẹ lọ wò yẹn ni a ná yín bíi 200 irọ́ káyà rẹ̀ pé 250 ṣá. Ẹ̀yin náà ti sọ 200 èwo ni 50 tẹ tún sórí ẹ̀. Ẹ wo bí ẹ̀yin kan sọ pé èwo ni 50 ni torí pé àwa náà ń polówó ọjà wa ni àwa náà fẹ́ fi ṣe pé táwa bá tún bá yín tì tó bá tún jù yẹn lọ torí àwọn materials tá fẹ́ rà ẹ̀yin náà lè gbé tẹ́ fún wa dáadáa. Bros ìyẹn kọ́ ni owó yẹn kọ́ ni problem but tẹ́ bá ti assure mi pé máa ṣe dáadáa àlejò ṣẹ́pọ̀. Iṣẹ́ kí la gbà gbogbo iṣẹ́ làwa ń ṣe sẹ́rí irú fúláwà tẹni ká wá bá yín gbìn ká tún wá bá yín àwa náà ní fẹ́ ṣiṣẹ́ tí ò dá fún yín torí ẹ lè tún bá a pé customer wa. No problem but bí how long ló máa take care tó ṣe yẹn tán. Tó bá irú ilé ìtẹ́lọ́wọ́ yẹn pátápátá 2 weeks àti parí ẹ̀. 2 weeks. 2 weeks. Ó dẹ̀ máa dà. Ó ti máa fáyín jù. Ó ti máa fáyín jù. 2 weeks báyìí àti báyìí parí ẹ̀. Ẹ̀yin painter ẹ gbádùn gan o. Kí lẹ rí? Ọmọbìnrin tó yọ lálẹ́ tẹ́ ṣé bọ́n lẹ fẹ́ máa yà yìí. Ẹ wò bí sẹ́rí kò sí pé àwọn painter ń gbádùn iṣẹ́ wa ni tí wọ́n bá ti gbéṣẹ́ fún wa a gbọ́dọ̀ má sí kò sí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe yín tí àwa ò ní bá yín ṣe. Bọ̀ ṣe rí ẹ̀gbọ́n ká sọ tọrọ ẹ̀yin painter àtàwọn photographer bẹ́ẹ̀ ṣe máa ń ya gbogbo ìhòòhò obìnrin kankan ìgbà mi máa ń rò pé ṣára yín ọkùnrin ṣáà ní ṣára yóò kì í ṣe kankan ní. Ara wa ò gbọ́dọ̀ ti kankan torí iṣẹ́ wa ni. Ọmọbìnrin rẹ wà o. Iṣẹ́ wa ni. Ọmọ iná rè é àbí. Tó wà ń bí. Ẹ̀yin àti ẹ̀rẹ̀ ṣàbúrò yín ni àbí alásùnmọ̀ yín kọ́. Sẹ́rí ọlá yìí pé ẹ jẹ́ kọ́sítọ́mà dáadáa ẹsẹ̀ fẹ́ di kọ́sítọ́mà dáadáa ni o ẹni tẹ́ ń wò yẹn ò ní bí lóòótọ́ àmọ́ bó ṣe wà kò tí ẹ̀gbọ́n mi kò ń sàbúrò mi tẹ́ bá ń gbọ́ sí mi
kó tẹ́ tún ṣe sí mi ìyàwó iye mi àtẹ̀jọ́ fẹ́ fẹ́ra wa ni wow bó ṣe wà yẹn ká ní ó ṣe fún mi kí n kàn draw wípé tá a bá ń ra wa rígì tòun ẹ̀ ni. ẹ má sọ yẹn pásítọ̀ lèmi. láyé gbẹnu sọ̀hún ẹ pẹ̀lẹ́ jàre. ẹ má sọ yẹn pásítọ̀ lèmi ẹ má sọ sí mi létí. mo gbádùn ẹ gan tó bá túlẹ̀ báyìí èmi máa ń fẹnu sọ ní pàkàpàkàpàkàpàkà. ọmọ náà rẹwà o. ó rẹwà Ọlọ́run ló fún mi fẹ́ èmi gan mọ̀ kó lè fẹ́ mi ó rẹwà bí tó bá bọ́ra lẹ́ báyìí ẹ má jẹ tán fún mi ẹ má jẹ tán. ẹ má wulẹ̀ sọ fún mi ẹ má wulẹ̀ sọ fún mi. all right bros màá since mo ti ní aago yín màá pè yín. ok ẹ má pè wá àmọ́ ẹ má jẹ́ kí ó pẹ́ tí ẹ fi pè wá o no problem tó ti yé yín àwa bá yín pè 2 weeks péré àti bá yín pè. all right no problem. all right sir sẹ́ẹ̀rì 2 weeks péré lọ́dọ̀ wa 2 weeks àti ṣe tán ìwọ àwọn nǹkan ó máa nǹkan tí ó kàn án ló máa tẹ́tí lẹ̀ sí. ẹ wọ́n máa tó bá kí mi ó sì kì ni tẹ́yìn bá ti ń bá kọ́sọ́mà sọ̀rọ̀ báyìí ọmọ tẹ́tí bá rí ni tó bá jẹ́ pé ọ̀gá wà lé náà àìmọ̀ ìgbà tí wọ́n máa wẹ̀ ọ̀gá máa bá kọ́sọ́mà sọ̀rọ̀ ó máa dúró nígbà tó yẹ pé wọ́n lọ̀gá wa tó bá jẹ́ pé ọ̀gá náà bọ́ ṣe bá try kínní nìyẹn ẹjọ́ ẹ̀kọ́ èmi tí mo tiẹ̀ ń wo kínní tí mo kọ́ ẹsẹ̀ ni bẹ́ẹ̀ náà o ti wo sí mi bẹ́ẹ̀ yẹn o kó ṣe pé ó láǹfààní o èmi kàn fi ń kọ́ ẹsẹ̀ ni o tó bá wẹ̀ kó máa lọ kó níyàwó sínú ẹ o lórí ọ̀dẹ̀ lọ́nú lẹ́kọ̀ọ́ lọ́kọ́ kínní pẹ́ńsù tàbí ìyá kínní wájà rí. àpàdá pákó. irú kọ́lọ̀ ẹ̀ yìí nìsín irú fi tó ikún lọ àdánù ìyàwó díyà ọ̀nà méjì. dáhùn. ohun tó wù mí kó má ṣe. kí ni nǹkan tó ń ṣe ẹ gangan this not you. wọn kò sí ìwọ̀n kan. Bádéjọ ṣé o mọ̀ pé mi ò kì í ṣàràtà sí ẹ mo mọ̀ ọ̀rẹ́ mi mo mọ̀ tínú ẹ bá dùn àtìgbà tínú ẹ ò dùn kí ni nǹkan tó ń ṣe ẹ gangan please talk to me. Abidjan ó lórí burúkú lóbìnrin ṣá èyí tó dánú àwọn obìnrin ò pọ̀ ṣá. stop kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan Bádéjọ. Abidjan kí ni nǹkan tóbìnrin ń fẹ́ náà torí mo rò títí mi ò ríro kí ni nǹkan tóbìnrin ń fẹ́. kò sẹ́ni tó mọ nǹkan tóbìnrin fẹ́ àmọ́ àwa máa ṣe títí wa àdẹ̀mí jẹ́ kó sú wa kí ló ṣẹlẹ̀ gangan Bádéjọ. Abidjan mo lọ sọ́dọ̀ bàbá artist kan torí pé mo fẹ́ kó bá mi ṣe àwọn painting kan tá a fẹ́ lò lọ́fíìsì. ní studio bọ̀bọ̀ yìí mo rí fọ́tò ọmọbìnrin kan almost nude tó ń paint. mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ọmọbìnrin yìí ta ni ó ní Sisi òun ni ọmọ ẹlẹ́wọ̀n kan ni ǹjẹ́ ọmọ kóbìnrin tó ń paint yẹn ìyàwó ilé mi. It's a lie. Your wife? Yes, my wife. Nǹkan tí máa ṣe fún ọmọbìnrin yẹn ara ẹ̀ máa kọ̀. Mínísítà kankan fún ọ bọ̀ nǹkan tí máa ṣe fún ara ẹ̀ máa kọ̀. This is serious. Bádéjọ, I can feel your pain. But síbẹ̀síbẹ̀ o ní láti ní sùúrù. Ìgbà tí ó delicate jù nílé ayé yìí láti decide òun ni tí wọ́n bá wà confused. I am not confused. No, I am not. Kò sí ọ̀rọ̀ confusion kankan nínú ilé náà. Mo rí nǹkan tí mo rí mi ò mọ̀ọ́mù ló mú sọ kí ni confusion bẹ̀. Ọ̀rọ̀ yìí tó ṣe pàtàkì ni pé fóun ṣe tiẹ̀ yẹn kémi náà ṣe nǹkan kan fóun náà tó máa dùn. Nǹkan tí mo ń sọ gangan you have to be patient. Ṣùgbọ́n ọ̀nà tó bá máa gbégbá Ọlọ́run ọba àpò ẹ̀mọ́ ṣe. Ifá owó jíjẹ kò kí ń fọ́rẹ́ o. Yeah, nǹkan tó ń sọ sílẹ̀ yìí ó remind me of case client nìkan. owó ti bẹ̀rẹ̀ látètè kọjá ayé ó ń bẹ nísinsìnyí má bá owó láyè kó bà ìdílé rẹ jẹ́ kó o bá lè dé ibi gíga rẹ kíyèsí ọba rẹ jọ̀wọ́ go. Ọgbẹ́ wa kọ́.
Allah. Ah! Allah! ohun mọ̀yàn látọ̀run kó má báyé mi jẹ́ èyí mo dáyé bá kó gbè mí kó gbẹlẹ́dàá mi. ó ti tó 2 mẹ́ta kan tó o ti ń ronú. Bẹ́ẹ̀ni sà. wọ́n kọ́lá mọ̀ jẹ́ ń tàn o ìrònú ọ̀kájọ o. Bàbá mi bá rí nǹkan tí ọ̀rẹ́ mi ṣe fún mi ọ̀rẹ́ mi tí mo finú tán ẹ bá rí nǹkan tó ṣe fún mi bàbá. I miss you. What's up? How you doing? I'm fine. Kí ló ṣẹlẹ̀ látàlọ́ tó ṣe pé náà? Má bínú ìwọ náà mọ̀ kí tí má ti wà pẹ̀lú ọ̀rẹ́ mi ìta máa ń ní agbára. Ṣé àtúlẹ̀jọ hangout mọ́? Ẹ̀yin ẹ fi mí lẹ́jọ́ ẹ ṣe mí. Èmi? Ẹ nà ọ́ láti jọ ìpínlẹ̀ wá sọ́dọ̀ wa náà. Ìyá mi ò ní bí ní ọ̀rẹ́ ò sọ fún mi. Ọwọ́ mi tight gan iṣẹ́ ẹni ò ní bínú ìyá mi ti ẹ̀ má bínú. Ṣọmọ kan ò ní bínú ni. Ṣọmọ kan tó ṣẹlẹ̀ lé ní bẹ́ẹ̀. Ọpẹ́lọpẹ́ ọ̀rẹ́ mi, mo ń láàgùn di sẹ́rìn. Ṣé wa? Oyè wọ́n lọ. ohun mọ̀yàn látọ̀run kó má báyé mi jẹ́ èyí mo dáyé bá kó gbè mí kó gbẹlẹ́dàá mi. Fẹ́ wá jí mo sì mọ̀ pé máa pẹ́. Wọ́n náà mọ̀ pé máa pẹ́. Àbúrò mi wà nílé. Mo yọ jáde ni kò mọ̀ pé mo jáde. Ó yọ jáde. Smart girl. Ẹ káàsán sir, ẹ káàsán. Ẹ jọ kí ni ká mú wa ní àwọn ọtí ẹlẹ́rìndòdò ní àbáwáńdé báyìí. Okay. Kí ló fẹ́? Ẹ kó fún mi ní malt. Malt kẹ̀, malt bí báwo? Máa ń kọ́ mí náà. Mo fẹ́ malt wà okay. Malt, are you sure? Yes. Okay, fún òun ní malt, kó fún mi ní bottle water. Okay, barbecue náà wà àti. Má worry pàgbẹ́, maybe later máa order fún kọ́mí later, but for now. Ẹyin ò fẹ́ barbecue. 1 malt, 1 bottle water, simple, lọ́mú yẹn wá. Ẹ ṣé, thank you. Lẹ́wà jí. Ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ, kí n padà tún sọ fún ẹ. Ṣé o fẹ́ pé o lè rí inú mi ni? Tó bá jẹ́ pé inú ṣe é ṣí bí ìgbà ni, ọmọ aráyè ìbá ti fi mọ mi. Lẹ́wà jí. Okay. Ṣé ìyá rẹ̀? Mi ò jẹ́ káwọn èèyàn máa fura sí èmi àti àgbàgbà kúrò mi. Lẹ́wà jí. Ṣorí àti ilé ọkọ àti ilé àlè. Kó sẹ́ tó máa sùn ọ̀dẹ̀dẹ̀ láàrin wa o. Nínú yàrá ní gbogbo wa máa sùn. Lẹ́wà jí. Ó tí mò ń sọ fún ò tí ì yé. Mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ẹ́ o. Mo mọ̀ nǹkan tó ń ṣe ẹ́. Obìnrin. Lẹ́wà jí yẹn. My wife. Òun àti Túnjí. Obìnrin. Ó ti yẹ. Okay. Tẹ́mà tí ọkọ ìtàbájọ jáde. Klọ́ọ̀bù kan ọmọ mẹ́fà ni. Ní myopia bí astigmatism. Déọlá. O ṣáà ń fi kọ́ lémi ó ní o fẹ́ rí mi. Mo fẹ́ rí yín. Àbí torí ọ̀rọ̀ owó tó bá mi san ẹ̀ dá school. No. Okay. Ó ní nǹkan tí mo fẹ́ rí yín fún. Okay. Ṣé ní bínú pé nǹkan tí mo fẹ́ sọ ó tóbi gan-an. Bínú kẹ̀ Déọlá. Ọ̀rọ̀ ṣá lè tóbi títí ká tó bẹ́ bọ́. Just free. Okay. You understand? Just free. Talk to me. Ní ẹnujọ́ mẹ́ta yìí. Okay. Mo ṣàkíyèsí àwọn kankan. Okay. So bẹ́ẹ̀ dẹ̀ ṣe nice sí wa, tẹ́ dá sí wa. Okay. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe sí wa.
mi ò dẹ̀ ní rí aburú lẹ̀ kó ṣẹlẹ̀ sí Diola. so tó ẹ̀ mo ṣe ni mo fẹ́ rí Ọlọ́run ni kò ń ṣe mímọ̀ ṣe yan Ọlọ́run náà ni kò ń ṣagbára èèyàn agbára Ọlọ́run náà ni. Okay. Adiola, báwo ló ń sọ̀rọ̀ báyìí? Just talk bá mi sọ̀rọ̀ àbáyẹ tún já fún mi ni. No. Talk to me, just feel free, talk to me. Mo fẹ́ kí ẹ̀yin àtọ̀rẹ́ yín. Okay. Mo fẹ́ kẹ́ ẹ yẹra dí. Diola. Àbúrò ìyàwó ẹ̀ kí ló ṣe? O lè understand. Láti sọ fún obìnrin. Bẹ́wàjì! Túnjí! Kọ́lá. Bẹ́wàjì! Bẹ́wàjì! Are you mad? Ó bá mi sọ pé ìyàwó tèmi. Ó yá my friend, kí ló wá gbà? Mo fẹ́ tó pàṣípò tó kí pariwo. Are you mad? You are my friend, this is my wife. I know. You know. Má ṣe sùúrù náà. Má ṣe sùúrù lélẹ̀. Ó ti kú. Ó ti pààyàn. Já gbéyàn dé. Ó ti pààyàn. Ọ̀rẹ́ mi lè. Já. Jesus Christ. Túnjí. Ọ̀rẹ́ tó bá fi mí lẹ́nu. Ó lè fi mí lẹ́nu náà. Ó lè wà lọ́wọ́. Sọ wá tó torí ni. Kò tó torí. Tó o bá mọ tó gbé mi lọ́gbà ẹ̀wọ̀n, ọmọ tí mo bínú. Ohun mo yàn látọ̀run kó má báyé mi jẹ́. Èyí mo dáyé bá kó gbé mi kó gbẹlẹ́dàá mi. Ẹ ká sùn dádì mi. Bọ́ ọ bá rí tẹnìkan wọ́n mọ̀ pé tiẹ̀ kéré lẹ́gbẹ̀ẹ́ tẹnìkan wọ́n pọ̀ jẹ́ ń tán gbogbo ohun tó lè ṣe ni pé kó máa gbàdúrà sí Elédùà ọba tí tún ẹjọ́ alárèé dá kọ́tẹ́jọ́ rẹ̀ dáhùn bí ìbá ṣe pẹ́ ọ̀pẹ́ nìkan rìn kéṣe orí tọ́jẹ́ pé èmi tó ń dán ní bí ẹ mọ́ èbó tí ì rí bọ́rọ́ kọ́tọ́ sẹ́wọ̀n ìgbà mélòó ló ń ọdún yìí pé. Ẹ ṣe sá. Olùbọ̀rẹ̀ tí ó lọ́tọ̀ ọba lè rí amẹ́sì pẹ̀lọ́wọ́ lọ. Life you balance. You should have reason to fi gbọ́dọ̀ wà patient. Mo ti gbọ́ ṣùgbọ́n orúkọ tá a máa sọmọ ẹni inú ẹni ló ń gbé. Ọlọ́run wá jẹ́ kí a sọmọ wa lórúkọ rẹ̀. Please handle it wisely, please. Mo ti gbọ́. This is serious. Má bá òun láyè kó bà ìdílé rẹ̀ jẹ́ kó o bá lè dé ibi gíga rẹ̀. Kíyèsí. Ẹ wò má mi ẹkùnrin ẹ̀yin gangan ló yẹ kí ọmọ pè ní lámọrin gangan ló yẹ kí ẹ máa jẹ ọ̀gá mi ní kẹ́ tẹ̀lé mi wá ká wá ṣe líìsì bí màá ti ṣe kíni freedom mi. Àpérò bó ṣe máa ṣe freedom. Bẹ́ẹ̀ni. Jọ̀tí ń bá wa bí nǹkan ṣé kìí ṣe pé ó yẹ kó wá sọ fún mi nílé ìgbà tí wọ́n wá bí ló ṣe wá ń sọ fún mi. Ẹ wò Ọlọ́run ti kó akọ náà ẹ ti wá ká kó fi òkò kan ká fi pẹyẹ méjì nígbà tẹ ti wá náà ẹ wá ó ti yanjú náà nù. mi ò rò tiẹ̀ mọ́ ìrìn àjò tí mo wá ẹ bẹ́ẹ̀ ni tí mo bá dijọ́ mi tó bá wá sọ fún mi màá ṣẹ̀ṣẹ̀ wá gbéra wa. Ẹsẹ̀ wá láti kíni ṣé ẹ mọ̀ pé owó transport lẹ́tún fẹ́ wèsì yẹn ni. Jọ ìwo ló fún mi nínú èyí tí mo wọ̀ wáyé. Èmi ò fẹ́ gbogbo eléyìí o ní ìsìnkú àti tábà tètè lọ sọ́dọ̀ gánsìn tábà bá padà lọ ó lè ti ṣéǹjì gbogbo àwọn lísìtì kó jẹ́ pé nǹkan tí wọ́n kàn ra kọ kéèké kó tún wá lọ ga sí. Jẹ́ kó kọ́ bí àti àjọṣe mítìnì ohun tí mo lágbára rẹ̀. Ní ìsìn báyìí pàṣẹ tẹ fẹ́ báyàn pé ní ìsìn tábà tètè gba déètì tó bá ti lọ gbére sí ìjọ freedom olúwẹ̀. Tí ó lérè abọ́sibọ́sẹ̀ á dáhùn. Ṣé ẹ̀yin lẹ fẹ́ kọrin ni. Mo lè kọrin.
ẹ sọ̀rọ̀ ayé ìdìsàláwà bẹ̀ nígbà náà kẹ́mi èmi ò rí sí gbogbo eléyìí ẹ bá gbogbo ẹ̀jẹ̀ bá. ẹ̀mí ò rojọ́ wo Bọ́lá ẹjọ́ ṣe mi jọ. kí ló ń ṣe báyìí. sísáyé bẹ́ẹ̀ pàdé ìgbọ́ fẹ́ dọ́jà sísáyé má pè sáyé má pè torí ibi tí ń pa ni. ó dà mà. kéèyàn máa ṣe lọ́ra kan kéèyàn jẹ lásìkò yìí gan-an náà. ṣé àwọn aràn nínú olú ẹ̀gbọ́n ní ti pa kákó tó di pé oúnjẹ dílé. nígbà tó ò fowó lẹ̀ ṣé ó jẹ́ bí ìyàwó ẹ̀ ṣé wọ́n fowó lẹ̀ nínú owó pé kó lọ ó mọ bó ṣe rówó tó fi fẹ́ sí nǹkan. àpò mi gbẹ ni. a máa gbẹ náà ni Ọlọ́run ò ní jó gbẹ kú. àmì o. ohun tó wù mí kó má ṣe mí léṣe èyí tí ó ṣe mí léṣe kò gbọ́dọ̀ wù mí kò gbọ́dọ̀ wù mí ohun tó wù mí ni mo yan ìfẹ́ mi ò máa padà. Bewura ṣílẹ̀ ya jẹ̀gbà kẹgbà má jẹ́ ṣìnà kí tó mọ̀nà orí mi gbé mi sí mi débi re. Orí mi. Ṣé mi wá ní jíǹde ṣé máa fi ní ṣúgà? Ẹ ṣe. Ó dẹ̀ mọ̀. Àwọn máa retí yín lọ́jọ́ mi yẹn. Ẹ ti lọlé mà. Mo ti lọlé. Patient tó wà ní ward 3 yẹn ìgbà wọn ni ká discharge ẹ. Ẹ yẹ kẹ́ work on their files ni. Tí ó bá ti pé ẹ fẹ́ discharge wọn, make sure pé go through files wọn. Nǹkan tó bá tí files wọn bá rí dè ló máa determine ìgbà tó máa bá discharge. And bí mo ṣe ń wẹ̀ nìyẹn gbọ̀nsẹ̀, òun ṣe yàn tá máa discharge sùn. Okay ma. So tí bá délé gan, màá tún pè yín, màá tún lè confirm. All right. So get there, make sure pé ẹ tọ́jú gbogbo àwọn patients yẹn dáadáa. No problem ma. Ma. Nǹkan tí mo bá yín sọ yẹn, ẹ má gbàgbé láti bá mi mọ̀ dé ánilẹ̀ lọ. A máa rí alọ́la. All right ma. So màá pè tí bá délé. Okay, ó dà o ma. Ohun mọ̀yàn látọ̀run ó má báyé mi jẹ́ èyí mo dáyé bá ó gbé mi tó gbẹlẹ́dàá mi. Àfàdá pakú ikún lọ àdánù ìyàwó díyà ọ̀nà méjì 2-0. Ohun tó wù mí kó má ṣe mí léṣe. Hello nurse. Hello aunty. Báwo ni? Kò pẹ́ tẹ lọ́sìn mà wọ́n rọ̀. Dádì! Àwọn dádì yẹn! Ọjà ayé ó ń bẹ nísinsìnyí. Má bá òun láàyè kó bà ìdílé rẹ jẹ́. Ó wà lórí yẹn. Ẹgbẹ́ ẹrù yìí. Mo dáná. Dání mo jẹ.
báyìí mo lè fi fẹ́ báyọ̀ mi jẹ́. Níbo ló ti kú ọmọ mi? Mo sì gbé tó jẹ́ sọ̀rọ̀ tó sọ̀rọ̀. Mo gbé ọ̀rọ̀ báyìí mo jẹ. Ta ló fẹ́ báyọ̀ mi jẹ́ báyìí? Àkọ́ tí mo ti wà bí. Baki. Yeah, but that. Ó lè fẹ́ kó fọ̀rọ̀ ìṣòro èyí. Tó gbọ́, ó ṣe ń ké ìpapà àgbẹ̀sẹ̀ léṣe. Mú sùúrù ṣọ ti gbọ́. Ọlọ́run àbámi rẹ̀ lẹ́kún. Mo fa kó rántí o. Bá ọmọ kú, ọmọ kú o. Ṣé orí bọ́lá ẹ̀ á bí i á dìgbà ẹ̀gbọ́n rẹ̀ lé. Wọ́n rò pé ó lè dàlàyé ìrọ̀lọ́mọ abẹ́ sọ́dà lè ti dáadáa. Ó dá mi lójú. Mú sùúrù, ó ti tó. Ó ti tó. Tó ara mọ ipa kan di ẹni pàkúnnùgún kì í kánú ẹni dàpọ̀ àkàlà máa bo yẹn kò ní káṣù ẹni lọ́wọ́ ní okó kàkàtà á fowó oru kàtà léwu. ó ti ṣe pé o máa ṣẹlẹ̀ ní pé ó ti ṣe pé ìyá kan jù. Abẹ́là ṣètò àti gbọmọ ẹ̀ sórí àti ṣín àti gbogbo rẹ̀ wọ́n fi yẹn lẹ̀. Wà gbélé gbọ́. Ó ti gbọ́ fọkàn balẹ̀. Ọkọ̀ jírí pẹ̀lẹ́. Sir. Ṣé gbọ́dọ̀ wọ́n lè máa ń sọ? Ẹ pẹ̀lẹ́ o. Ẹ jọ̀ọ́ láti bọ̀. Ajimaru láti ṣe ṣe ayé. Wáyé ṣùgbọ́n àlè láti ṣe ayé. Ok, kí ni mo lè ṣe fún yín, kí ló dé? Fẹ́rẹ̀ yín ní àgọ́ wa. Ẹ máa láti ṣàlàyé fún mi kí ni ẹ fẹ́ rí mi lágọ̀ọ́ yín fún, kí ló ṣẹlẹ̀? A fẹ́ fọ̀rọ̀ wáyé lẹ́nu torí ẹ̀ láṣẹ wáyé báyìí tì. Ẹ fẹ́ fọ̀rọ̀ wá. Ok, ẹ̀yin náà ṣáà rí i pé ọ́fíìsì àwa ní táìmì. Tí má ti ṣíwọ́lé ni màá wá sí ọ́fíìsì. Possible sir, àjọ máa rìn. Are you guys arresting me? Oh my God. Gbogbo ilé tẹ́ ń ṣe yìí. Okay, let's go. Àfàdá pakú, ikún lọ àdánù, ìyàwó díyà ọ̀nà méjì 2-0. Nínú ọ́fíìsì wa, òye mi náà bọ́ ṣe dé lọ́wọ́ àwọn béèrè ọ̀pọ̀lọpọ̀ bá ní ìjọba wọlé. Mo ṣe ṣàkíyèsí pé kò rí wáì náà ọ̀gá tí máa ń wà fún ti. Ó tọ́ ni rẹ̀ sí àti àwọn ọmọ oríṣi kan tó wà bó àìlóyè. Ṣé ká wọ́n lọ bá wọn police station ní lọ́lọ́lọ́? Mo máa ń lọ pẹ́pẹ́ mi. Ṣé mo pé ìrọ̀rùn igi, òun ni ìrọ̀rùn ẹyẹ o? Ìdùnnú ọ̀gá, òun ni ìdùnnú gbogbo wa o. Of course, gbogbo àná la mọ̀ pé ọ̀gá láì sẹ́gun gbogbo. But mo máa wò ó, àwọn méjì àìjọ pẹ́pẹ́ mi. Please feed me back. Jọ pé ìtọ́lọ́. Orí mi. 2-0. 2-0. Ọkọ ọlọ́pàá, mo wá lọ confront ẹ. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́. Ṣé ẹ ti rí gbogbo ẹ̀? Yep. So àwọn yẹn bí èlò lẹ́lẹ̀ máa lè bá mi ṣe. Tó bá jẹ́ pé irú eléyìí tẹ́ ni ẹ lọ wò yẹn ni a ná yín bíi 200 irọ́
káyà rẹ̀ pé 250 ṣá. Ẹ̀yin náà ti sọ 200 èwo ni 50 tẹ tún sórí ẹ̀. Ẹ wo bí ẹ̀yin kan sọ pé wo ni 50 ni torí pé àwa náà ń polówó ọjà wa ni àwa náà fẹ́ fi ṣe pé táwa bá tó bá yín tì tó bá tún jù yẹn lọ torí àwọn materials ta fẹ́ rà ẹ̀yin náà lè gbé tẹ́ fún wa dáadáa. Okay bros ìyẹn kọ́ ni owó yẹn kọ́ ni problem but tẹ́ bá ti assure mi pé máa ṣe dáadáa àlejò iṣẹ́ pọ̀. Iṣẹ́ kí la gbà gbogbo chela wa ń ṣe sẹ́rí irú fúláwà tẹni ká wá bá yín gbìn ká tún wá bá yín àwa náà ní fẹ́ ṣiṣẹ́ tí ò dá fún yín torí ẹ lè tún bá a pè customer wa. No problem but bí how long ló máa take care tó ṣe yẹn tán. tó bá irú ilé ìtẹ́lọ́wọ́ yẹn pátápátá 2 weeks àti parí ẹ̀. 2 weeks. 2 weeks. ó dẹ̀ máa dà. ó ti máa fáyín jù ó ti máa fáyín jù 2 weeks báyìí àti báyìí parí ẹ̀. ẹ̀yin painter ẹ gbádùn gan o. kí lẹ rí. ọmọbìnrin tó yọ lálẹ́ tẹ́hùn ṣé bóun lè fẹ́ máa yà yìí. ẹ wò bí sẹ́rí kò sí pé àwọn painter ń gbádùn iṣẹ́ wa ni tí wọ́n bá ti gbéṣẹ́ fún wa a gbọ́dọ̀ má sí kò tí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe yín tí àwa ò ní bá yín ṣe. bọ̀ ṣe rí ẹ̀gbọ́n ká sọ tọrọ ẹ̀yin painter àtàwọn photographer bẹ́ẹ̀ ṣe máa ń ya gbogbo ìhòòhò obìnrin kankan ìgbà mi máa ń rò pé ṣára yín ọkùnrin ṣáà ní ṣára yóò kì í ṣe kankan ní. ara wa ò gbọ́dọ̀ ti kankan torí iṣẹ́ wa ni. ọmọbìnrin rẹ wà o. iṣẹ́ wa ni. ọmọ iná rè é àbí. tó wà ń bí. ẹ̀yin àti ẹ̀rẹ̀ ṣàbúrò yín ni àbí alásùnmọ̀ yín kọ́. sẹ́rí ọlá yìí pé ẹ jẹ́ kọ́sítọ́mà dáadáa ẹsẹ̀ fẹ́ẹ́ di kọ́sítọ́mà dáadáa ni o ẹni tẹ́ ń wò yẹn ò ní ń bí lóòótọ́ àmọ́ bó ṣe wà kò tí ẹ̀ gbọ́ mi kò ń sàbúrò mi tẹ́ bá ń gbọ́ sísí mi kó tẹ́ tún ṣe sísí mi ìyàwó iye mi àtẹ̀jọ́ fẹ́ fẹ́ra wa ni wow bó ṣe wà yẹn ká ní ó ṣe fún mi kí n kàn dúró wípé tá a bá ń ra wa rígì tòun ẹ̀ ni. ẹ má sọ yẹn pásítọ̀ lèmi. láyé gbẹnu sọ̀hún ẹ pẹ̀lẹ́ jàre. ẹ má sọ yẹn pásítọ̀ lèmi ẹ má sọ sí mi létí. mo gbádùn ẹ gan tó bá túlẹ̀ báyìí èmi máa ń fẹnu sọ ní pàkàpàkàpàkàpàkà. ọmọ náà rẹwà o. ó rẹwà Ọlọ́run ló fún mi fẹ́ èmi gan mọ̀ kó lè fẹ́ mi ó rẹwà bí tó bá bọ́ra lẹ́ báyìí ẹ má jẹ tán fún mi ẹ má jẹ tán fún mi. ẹ má wulẹ̀ sọ fún mi ẹ má wulẹ̀ sọ fún mi. all right bros màá since mo ti ní aago yín màá pè yín. ok ẹ má pè wá àmọ́ ẹ má jẹ́ kí ó pẹ́ tí ẹ fi pè wá o. no problem. tó ti yé yín àwa bá yín gbìn 2 weeks péré àti bá yín gbìn. all right no problem. all right sir sẹ́ẹ̀rì 2 weeks péré lọ́dọ̀ wa 2 weeks àti ṣe tán. ohun tó wù mí kó má ṣe mí léṣe èyí tí ó ṣe mí léṣe kò gbọ́dọ̀ wù mí ohun tó wù mí ni mo yan ìfẹ́ mi ò máa padà. ẹ má wọlé bá sẹ́ẹ̀rì nǹkan tẹ̀sán yẹn tí bá máa wálé ẹ bèrè lọ́wọ́ àǹtí mi ẹ wọ mo ti bọ̀ yín mo ti bọ̀ yín mo ti bọ̀ yín mo ti bọ̀ ẹ kò sí wàhálà mami máa pè ìpadà kọ́sọ́mà ti dé. ẹ kú jẹ́ mẹ́ta sà ẹ̀yin ẹ lè wá ń jọ yẹn wá sọ pé ẹ ká bá yín gbé fúláwà ẹ̀yin lọ ẹ̀yin bọ̀ a lè wá rí yín tí ẹ ti wá kó wá báyìí. fúnra wọn kọ́ ni wọ́n wá bá mi. o fẹ́ bá mi jà. ẹ sẹ́yìn bẹ́ẹ̀ jà ní. I told you to say sorry. ẹ bẹ sorry for what? Sorry for what? Sorry for what? o bọ́lá orí ṣẹ́ṣẹ́ kọ. ẹ̀yin ìṣòro náà yìí náà pa. Rọ́ọ̀mì mọ ìwà tí wọ́n máa gbé ọ̀nà. Ọláìdé èmi Ọláìdé wọ́n ní àbámọ̀ ló máa ń kẹ́yìn ọ̀rọ̀ ṣé n bá tiẹ̀ wá mọ̀ wípé ọgbọ́n máa ń pọ́n ọlọ́gbọ́n lọ́wọ́ bí abẹ́ni ṣe bí n bá má ti ṣe àwa ṣe tó wá dáa pọ́n èyí ọkọ tó fẹ́ mi sílé níbi owó jíjẹ torí ìfẹ́ tó ní sí mi ó dàpọ̀ àyàn ọ̀sán gangan ó dẹni tó lọ sẹ́wọ̀n èyí ta tún ní ká máa fi pàrònú rẹ kó máa múnú wa dùn wọ́n tún dẹ̀mí èlégbodò gbogbo ẹ̀ wá di tú ò báyìí
ẹni lẹ́kùn méjì. èyí mo dáyé bá kó gbé mi kó gbẹlẹ́dàá mi. àfàdá pákú ikún lọ àdánù ìyàwó díyà ọ̀nà méjì 20. ohun tó wù mí kó má ṣe mí léṣe èyí tí ó ṣe mí léṣe kò gbọ́dọ̀ wù ní ohun tó wù mí